lórí ọ̀rọ̀ Olúwo lórí Ìṣẹ̀ṣe especially fọ́nrán táwọn èèyàn fọ́n káàkiri ẹ̀tọ́ wá fẹ́ mọ̀ túmọ̀ tó Olúwo gbà lérò mi ò dífẹ́ di Olúwo àmọ́ ẹni tó fẹ́ mọ̀ túmọ̀ tó Olúwo gbà lérò kó padà lọ wo àwọn fídíò rẹ̀ tí ń sọ́bọ̀ tẹ́lẹ̀ àwọn lérò pé tí wọ́n gbà lérò nìyẹn àti wá àjọ sọ̀rọ̀ mo ti pè wọ́n gan àjọ sọ̀rọ̀ pé wọ́n kàn ń gbé bàbá ní wọ́n kàn ń gbé tó wù hàn ní ọ̀sẹ̀ni tí ọmọ tí mo gbà lérò pẹ̀lú Ìṣẹ̀ṣe àmọ́ sí àwọn kan ń dúnmọ̀ orúmọ̀ Olúwo ni lówúwo fi rìlíìsì fídíò yìí Olúwo kì í ṣẹlẹ́bọ tí Olúwo bá ń pariwo Ìṣẹ̀ṣe ẹ̀sìn àbáláyé bí ṣe máa ń wí ó ní ẹ̀sìn mọ́ Ọlọ́run lọ́kàn ni kìí ṣe ìbọ̀rìṣà ó wí tẹ́lẹ̀ ó sì tún wí dì sí ẹ̀sùn máa retí ọ̀rọ̀ míì bí ó ṣe máa wí lọ́nà ṣùgbọ́n ṣé Olúwo wọ́n ń dúnmọ̀ orúmọ̀ ní ṣé ìjọba Adeleke ń dúnmọ̀ orúmọ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun rárá o kò sí ń tọ́kàn ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun nípa ìgbàgbọ́ ẹnìkankan ìhà tí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun kọ sí ẹ̀sìn ẹnìkọ̀ọ̀kan ó ní pé wọ́n kálukú ó ṣe ẹ̀sìn ẹ̀ bó bá ṣe wù ú gómìnà Adeleke gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ò dúnmọ̀ orúmọ̀ Olúwo rárá o ẹni tí ó bá rò bẹ́ẹ̀ ó ń tanra rẹ̀ jẹ ni o ọ̀rọ̀ eléégún nílùú Wo kò sílùú tí ò sí oníṣẹ̀ṣe kò sílùú tí ò sí Eégún ẹ̀ẹ̀dẹ̀ rí láyé kẹrí pé bóyá wà sọ pé ẹ má gbé Eégún làkúndé inú kún wálìyàdì a lè ṣàlàyé pé kìí ṣe lànà òtítọ́ àfìgbà kan bẹ́ẹ̀ náà sì Olúwo fi ìgbà kan sọ pé wọ́n má gbé Eégún o owó eégún tíjọba máa fi ránṣẹ́ bí ṣe fi ti mùsùlùmí náà ránṣẹ́ bí ṣe fi ti kírísítẹ̀nì náà ránṣẹ́ níbi àwọn ayẹyẹ ọ̀tọ̀ kan especially ọdún wọ́n máa fi ní gbogbo southwest bí wọ́n ṣe fi ránṣẹ́ nù kìí ṣe Olúwo tí ń bẹ́ẹ̀ yìí Dr. Abdulrasheed Teluwan kìí ṣe òun lọ́kọ́ fi ránṣẹ́ sí pé kò lé eléégún lọ rárá o ìṣòwò Olúwo ọba ni nílùú Wo àmọ́ mùsùlùmí ní kò gbógun tẹ̀sí ẹnì kankan o ṣùgbọ́n ẹnu àṣẹ t'Olúwo pa ni pé kò sáàyè fún orò tí ó fẹ́ rí yàn tó bá fẹ́ sọ̀rọ̀ bó ṣe ń wí lọ́sẹ̀ lè náà làwa náà sì ń wí ẹ lọ bí eléégún léèrè ń wò k'Olúwo tó jẹ àwa àti wọ́n jọ wà ń lù ní wọ́n sì máa ń sọdún wọn àwọn náà takò wọ́n rí o torí ọ̀pọ̀ ọ̀nú eléégún táwa ti sọ di mùsùlùmí látara ìwà dáadáa wa sí wọn so àwọn ìbá wọn jà ẹ̀ẹ̀dẹ̀ lérí kélégún bá bátà àwọn náà jà ọ̀bẹ̀ẹ́nu eléégún tí máa pè mí tó bá ṣe fẹ́rẹ́ pé kò sí nǹkan o bàbá wa àmírù tààhùn àbí kó pè mí ní Mufti wọ́n ń pè ní Mufti ẹ̀ràn àlọ́ o èyí sì ó fowó ránṣẹ́ sí wàláhì tàlá ṣe bí nítorí dáadáa rú èyí náà ta sí tàfà kan mọ́ra láti sọ àwọn kan di mùsùlùmí padà àwọn ìbá wọn jà bí ó lè ti ní pé ànígbà kélégún kó rúdù sẹ́sìn wa bẹ́ẹ̀ kọ́ lọ nà máa mú kọ́ lọ àtáàkì mọ́sálásí ìyẹn la ń go against lakunde ẹ mọ̀ wulẹ̀ dára yín láàmú lẹ́yìn tẹ́ ẹ bá rò bí bọ́yá wọ́n fọ̀ sí Olúwo ipe kó jẹun Olúwo fìgbà kan sọ pé mo pa eégún rẹ o àmọ́ pa orò rẹ ó sì parẹ́ gbére anywhere tí wọ́n bá ti gbé orò jáde ẹ jẹ́ káwọ̀ ọ̀mọ́ orò tí wọ́n sọ pé tí wọ́n bá gbé orò jáde tí ó bá ti disturb èèyàn ibi ń ṣe tiẹ̀ ni máa ṣe tiẹ̀ àmọ́ òun ọ̀gbọ́dọ̀ ríyàn à ń ṣẹ́de ẹ gbọ́dọ̀ jáde ìtòlúwò wínú òun làwa náà sí wí ẹ wá gbọ́ Mufti tèmi ò sí lábẹ́ anybody o kò sí lábẹ́ ìjọba Mufti mi kò sí lábẹ́ Olúwo kẹ́ gbọ́ dáadáa
mufti tèmi abẹ́ Quran àti àdíṣì ànábì ló wà. Kẹ́ni kankan mọ́rò bọ́yá ẹni kankan ò sí lè yọ mí mufti, Quran àbádíṣì ló lè yọ mí mufti. Amiru Tahawun ni mí ní gbogbo Nàìjíríà àti ní abroad, mufti gbogbo ilẹ̀ Yorùbá ni mí. Islam ò sí lábẹ́ Olúwo, Olúwo ní ń ṣe Islam, ó ń ṣe Islam. So abẹ́ Islam mo wà, abẹ́ Quran mo wà, abẹ́ hadith mo wà. Ìsáyédà Quran àbádíṣì òun ló lè yọ mí ní mufti, ní mo lè bẹ̀rù. Ẹgbọ́n dáadáa, mufti tèmi ọ̀dáwà. Ìkejì, Islamic system ò sí lábẹ́ gọ́ọ̀nà kankan àbí abẹ́ president àbí abẹ́ ọba. Tí wọ́n bá fẹ́ ṣe Islam kan wá sí, àmọ́ wọn lè fi Islam sábẹ́ wọn. Lọ́jọ́ kan náà lọ máa fún wa ní respect wa pé àwọn free wa o. Ẹ wá lọ rí mọ̀ dáadáa wípé àwa tẹ́ ẹ rí ibikíbi ní táwọn wí atún repeat ẹ̀, ibikíbi tí wọ́n bá ti fẹ́ jọba, tí mùsùlùmí bá ti fẹ́ jọba, pé wá á fún ọ ní lọ́yà ọ̀fẹ́. Sọ wípé mùsùlùmí ní táwọn wí ni a tún wí, sọ pé ẹni ọkọ̀ gbọ́dọ̀ sí tutù fún ọ. Mùsùlùmí àwọn àfá àwọn lè ṣàdúrà fún ọ, kẹjọ ka Qur'an kan ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún ọ. Àmọ́ láti òní lọ tágbàrà rẹ bá ká, tẹ́nìkan bá fẹ́ dọ̀lá mú bí alẹ́ rí ìjọba lẹ́ni state ọ̀fọ́ọ̀sí ẹnìkan kí wọ́n ṣe tutù fún kó tó jọba o. Ìlànà bá ti jọ rárá o, kò sínú ìlànà o. Òfin ìjọba ó ju òfin ààfin lọ, abẹ́ ìjọba ni ààfin wà. I invite everybody ní tó bá jẹ́ mùsùlùmí, kápẹ́ ẹlẹ́bọ ni, ẹlẹ́bọ lè bọ́ sọ́dọ̀ àwọn ẹlẹ́bọ rẹ̀ kọ́nà máa sì tutù fóun ẹlẹ́bọ tó fẹ́ ìjọba. Christian lè bọ́ sábẹ́ àwọn pásítọ̀ kọ́ ní wọ́n ṣe ètùtù tàwọn náà fóun, ìyẹn ni pé àdúrà. Àmáwà mùsùlùmí abẹ́ Al-Qur'an la wà. Ẹ má ṣe ètùtù kankan má nílànà ẹbọ kẹtó ìjọba. A pèpè ní o, bẹ́yẹn bá gbọ́ kọ́ tẹ̀lé, bí ọ̀bá tẹ̀lé okòwò àtọ̀lọ́hun ìtawà wínú. Àwa ó sì á sì dìde báyìí nílùú Ìwó kọ sọ́ba kankan tí ó jẹ tó bá ti lè jẹ́ mùsùlùmí àníjó ṣe tutù kankan tí ó fi di ọba. Kò ní sí tẹ́nì kankan ó ṣe, kò sí tẹ́nì kankan ó ṣe. Ọba tí ó sì máa jẹ lórí níwò ọba mùsùlùmí ni. Ẹ má gbàgbé wọn sọ pé Ìwó láwà ni wọ́n fi jẹ ọba rẹ̀, láwà ni tí bá ń bí inú kápẹ́yẹ ní bá ń bí inú kò ṣe é yọ kó, láwà ní náà wọ́n máa fi jẹ́ lọ. Èyí òye yìí. So ọ̀rọ̀ lórí Olúwo kò kìí sí Quran kìí sí sadis. Ó lè sọ̀rọ̀ kọ́tọ́, ó sì lè sọ̀rọ̀ kọ́mọ́tọ̀. Èyí tí ọba tọ́ àfúnmọ̀ràn rẹ̀, èké Olúwo èyí kọ̀tọ́. Àmọ́ èyí tó Olúwo sọ lọ yìí, èyí táwa jọ sọ láàrin ara wa ni pé wọn ò mí ìnìpẹ̀lẹ́ bọ́ làwọn o. Ìṣẹ̀ṣe nítumọ̀ Olúwo lọ́dọ̀ Olúwo, àbí ẹ̀sìn àbáláyé lọ́dọ̀ Olúwo gbogbo alámọ̀. Wọ́n náà ní ẹ̀sìn tí ọmọ òrìṣàrí, ẹ̀sìn ìmọ̀ Ọlọ́run ọba àlékè ọlá ẹyọ kan. Eégún níwò sí rèé, láti jẹ́ Olúwo tí ń gbé tó ti jẹ ọba ni a ti ń gbé eégún. Kó tó jẹ ọba tiẹ̀, láyé àwọn ọba tó ṣáájú ẹ̀ wọ́n ń gbé eégún. Àmọ́ Olúwo kìí ṣe lé eégún, kó sì fìgbà kan pa eégún rẹ́. Ó rò lóhun ọ̀fẹ́ sí kíni lóhun ọ̀fẹ́ rí. Tó bá jẹ pé orò yẹn kò ní yọ́ máa ṣiṣẹ́ dé fáwọn èèyàn, yọ́ máa dí ẹ̀tọ́ àwọn èèyàn, yọ́ máa dí lọ́wọ́. Ẹ wá gbọ́ dáadáa kó kílẹ̀ à. Àwa ń ṣe Islam tí a ní kò sí lábẹ́ anybody. Gómìnà oní máa yan Olúwo, gómìnà ní máa yan Olúwo. Bí ṣe máa yan báwọn gómìnà yòókù náà sí máa yan àwọn ọba ìlú yòókù náà. Kìí ṣe fáwọn enlightenment lásán là ń ṣe fáwọn èèyàn. Ìjọba òun ló lọ́ba, ìjọba sì lè yọ ọba. Àmọ́ ìjọba kíjọba tó bá yọ ọba lórí ọ̀rọ̀ ẹ̀sìn, òun wá wà lẹ́ẹ̀sìn ni. Bóyá ọba kan sọ pé òun ọ̀sẹ̀ bọ̀, gọ́ọ̀nà kan wá sọ pé òun ọ̀yọ́, wọn àbí gọ́ọ̀nà náà dá wájú Allah àti wájú àwa náà tá jẹ́ mùsùlùmí ànígbà. Toró ń kálukú ló ní ráìtì àti sẹ̀sì tó sì kéde tó wù. Bó sì clear rẹ̀ dáadáa, ẹ̀yin tẹ́ tara yìí jẹ ìjọba tí bẹ lọ́sàn ọ̀rẹ́ tí a ní o. Ẹgbọ́ kò tako ẹnìkan kánú ẹlẹ́sìn, kọ̀dẹ̀ halẹ̀ mọ́lúwo
àwọn mí lè máa halẹ̀ o àmọ́ wọ́n halẹ̀ bólú kò dẹ̀ sí ẹni tí wọ́n bí dáa tí ó yọ Olúwo Ọlọ́run ló fi jẹ